Ìjẹ̀ṣà ó tí mẹ́nu ẹ̀ Ìjẹ̀ṣà ó nídìí láti lọ wo awo a lọ wo awo kò ń ṣe awo fake o Ìjẹ̀ṣà nínú 7 days tó wà nínú 1 week 5 days wàá máa fi rìn kiri gbogbo bí tó bá ti ń ṣe èpè wàá print photo Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ torí pé one thing is this Ìjẹ̀ṣà tí ò bá kú Ìyábọ̀ Òjó ò ní padà. That is one terrible thing about this, about Ìyábọ̀. Tí Ìjẹ̀ṣà ò bá kú Ìyábọ̀ ò ní padà o. Ẹ má gbàgbé pé statement yẹn ni mo sọ ní few days tí Mohbad kú. Tí Ìjẹ̀ṣà ò bá ti kú Ìyábọ̀ ò ní padà. Ó ní nǹkan kan tó jọ gbà lọ́wọ́ ara wọn lábẹ́lẹ̀ bí Ìjẹ̀ṣà ṣe máa bí Ìyábọ̀ ṣe máa operate nìyẹn. Ìjẹ̀ṣà kó má bá wá kú wá print photo Ìyábọ̀ Òjó tó pọ̀ àtọmọ ẹ̀ ní Káàárọ̀ Oòjíire tó bá ti tẹ ọkọ̀ wá múra Ìjẹ̀ṣà ó níwọ̀n máa rí rúnrìn Ìyábọ̀ yẹn wò kò sí áńgù tó dé wàá bá wòrán Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ in a week gbogbo 7 days yẹn ni Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ máa ń gba èpè kò tún ṣe lórí social media o orí social media yẹn formality nìyẹn láti àná sì mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ kan fún wọn ní ìjẹta mọ́jú àná mọ́jú èní mọ́jú ọ̀la everyday tó bá ti jó gbọ́dọ̀ máa mú fọ́tò Ìyábọ̀ kiri àtọmọ ẹ̀ tó bá ti wọ́n fẹ́ ṣaṣẹ́ yẹn wàá máa ní àtàwọn tó ń gbèjà Ìyábọ̀ àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà ó ṣe kókó Ìjẹ̀ṣà lọ bèrè mú Ṣẹ́gun Ìjẹ̀ṣà lọ bèrè wo ó ní ọmọ kan àti 5 years ago over 7 years ago gun àtàwọn Ìyábọ̀ Òjó show wo post ẹyọ kan mo ṣiṣẹ́ fún mi tí dọ́dọ̀ yẹ mi tí dọ́dọ̀ bàbẹ́ mi tí dọ́dọ̀ wèrè kan tó bímọ fún mi tí dọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ wá gbọ́ fídíò tó ṣe máa bọ̀ wá gbọ́ just post ẹyọ kan ó gbọ́ Ìjẹ̀ṣà ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ ó máa lọ sọ́dọ̀ àwọn olóró ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ wa kéré ni Ìyábọ̀ ò kéré nu kán pààyàn kán bá tèèyàn jẹ́ ìwọ ló nífẹ̀ẹ́ mi ẹlẹ̀ kí ló ń ṣe ẹ́ à ń bẹ sọ because tó bá bẹ sọ́nsìn wá ti jáde Jésù mi kò fẹ́ bẹ́ẹ̀ ó máa pa ẹ́ ibi lówó àwọn tó ju ẹ̀ lọ́wọ́ èsì wọn kò sí wọn tó ṣẹlẹ̀ kò lóògùn kò lówó kò ní nǹkan kan WhatsApp group ẹ ló fi ń waste àwọn èèyàn wò lọ́wọ́ bí mo ṣe máa operate bàbá Ìjẹ̀ṣà ẹ lọ jókòó síbì kan ẹ lọ jókòó Ìjẹ̀ṣà wá wele it's official Ìjẹ̀ṣà wá wò ọdún karùn-ún rèé tó ti ń ṣe show fún mi wọn àtàwọn Ìyábọ̀ gbogbo wọn wò wá gbọ́ wò. Everyone, it's your baby girl ID Gold. Yeah. So guys, for the sake of my mother, for the sake of my family, my entire family, for the past 3 days now, my phone has been back. So it has been so heavy. Ọmọ tí mi ti ṣe show ọmọ tá a ṣe gbé wọlé dì níjẹta a ṣe gbé wọlé dì níjẹta ni wọ́n dẹ̀ bá wa gbọ́rọ̀ jáde fún wa tìyábọ̀ níjẹta mọ́jú àná bọ́dẹ̀ ṣe ń gégùn fún ẹ tó ń gégùn fún yẹ àtọmọ tó jáde lára ẹ wọ́n ń gégùn fún Ìyábọ̀ mo dẹ̀ ní ká ọ̀rá rìkọ́ọ̀dù ẹ̀ wò kó má dàí pé mo purọ́ bá ń gbé wà rí envelope kan bẹ̀rẹ̀ fún mi ń parọ́ òótọ́ lè wà rí pé mo sọ padà bí pé mo kọ́kọ́ wá fún ẹ wà á ti rí envelope yẹn wọn bẹ́ẹ̀ bá ń wá síta má fi wọ̀n ẹ́ sìn kò gbogbo fọ́tò nǹkan tó jọ mú ẹ ìdáhùn sàn ẹ máa gbọ́ nǹkan tó ń sọ lọ ẹ máa gbọ́ ó ní for the sake of her mother àkọ́bí mi jù lọ ọmọ yìí àkọ́bí mi jù ẹ lọ ó ti ṣe show fún Mr. Lawal ó ti ṣe show fún Florida tó bá wá mímí kí wa ẹ lọ wo comment section wọ́n á dẹ̀ máa ṣépè fún ọ̀tá àwọn ọmọ wa bí mo ṣe máa post ọmọ ẹ nìyẹn fọ́tò ọmọ ẹ fídíò ọmọ ẹ mi ṣe máa gbé wọlé dì nìyẹn mo ẹ máa gbé wọlé gbogbo awo tí mo mọ̀ nìyẹn èmi ò dẹ́ fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ Yorùbá ó ní iṣẹ́ àwọn tèmi ń ṣe wọn ń gbàbọ̀dè torí wọn ò gbédè wa
ó dẹ̀ ti máa lọ bẹ̀ 7 days kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ó ní nǹkan tó máa fún ẹ wo máa mómi yẹn omi yẹn náà máa fi mọ̀ pé o ò ṣẹ̀ kán tó wá sa because wọ́n bá ti saṣẹ́ sí ẹ kò gbóògùn ni èmi ò ń parọ́ fún yàn this woman should leave me abeg ẹ pọ̀ ń bí ẹ pọ̀ àwọn fámìlì ẹ rèé ọkọ ẹ lélẹ́yìí sálẹ̀ ìyá ẹ rèé àtẹ̀gbọ́n ẹ lókè wò àwọn tí mo fẹ́ kó rí nìyẹn fọ́tò yín pọ̀ ń bí fọ́tò yín pọ̀ jù tìyábọ̀ rí àtọmọ ọmọ ẹ̀ ó ti rí má jẹ ńlá èmi ò ní kó má wà sórí social media wà ní láti block ẹ survivor of the fittest ni survivor of the fittest èmi ò ń fi bò survivor of the fittest ni ẹni yára lògùn gbè ẹ̀yin lẹ pọ̀ ń bí ó gba àwọn tó ń polówó fún rèé ó gba àwọn tẹ́ ń polówó fún rèé gbogbo yín rèé ẹ pọ̀ òun rèé bó ṣe wà yìí a ti bẹ̀rẹ̀ dá padà láti ìjẹta mọ́jú àná mọ́jú èní 7 days ni 7 days every day tí n bá ti jí mo máa ń kó kiri nìyẹn every day máa rìnrìn yín mọ́jú ni survivor of the fittest ni survivor of the fittest ni ẹ kí n wá lajúlẹ̀ you don't understand survivor of the fittest ni ọ̀rọ̀ Jesus Christ kọ́ ṣé Jésù rán ẹ kó lọ máa bá tèèyàn Jésù rán ẹ kó pààyàn bàbá Mohbad èyí tó fi ń wọṣọ sẹ̀lẹ̀ àbáṣọ kérúbù kiri tó máa ṣorí bí orí ejò ṣèbé bàbá Mohbad táṣorí bí pẹ́ẹ̀gì sọ̀fíọ̀ tó ń bòṣì kiri tọ́rọ́ṣì ni bàbá Mohbad ń bá kiri sorry to say ẹ má bínú bàbá Mohbad èyí tó fi ń di aṣọ àdúrà kiri yẹn bó bá ti gbáṣọ àwo jáde fún yín tó ti gbé àwọn àwo kan jáde fún yín tó ti gbé àwọn òwò kan jáde tèmi bá bẹ̀rẹ̀ ẹ̀dá padà ẹ̀ kí n ráàrin yín ni I go dey lie for you ó yẹ kẹ́ ti notice náà tá bá bẹ̀rẹ̀ ẹ̀dá padà bó bá jẹ́ pé à ń parọ́ ni ẹ ti mọ̀ bó bá jẹ́ òótọ́ ni ìbílẹ̀ wà tí òbò kìrún ti jọ tájọ tàka síra wa kí ló ṣẹlẹ̀ ta ni tiẹ̀ dáhùn survivor of the fittest ní ilé ayé ni Ànábì gan mú àdá nígbà tánábì máa ṣe àdá olójú méjì ni ó kọ́ ìkan lọ wájú ìkan lọ ẹ̀yìn Ànábì ò lo àdá oníkíní sọ̀rọ̀ you don't understand survivor of the fittest ní eléyìí ò ń ṣe pé èèyàn kan ńgbà tẹ́ bá ní Lizzy elépè kí ni Ìyábọ̀ apààyàn tí pàtó ti dé wọ́n ṣe fídíò fún mi wọ́n ṣe fídíò kọ fún mi kí ni Ìyábọ̀ apààyàn ṣé tí n bá ṣépè tí mo fi gbára mi lọ́wọ́ apààyàn ó ti pọ̀ jù mo ní ṣé ó ti pọ̀ jù èmi ò dẹ́ ń ṣépè àdàbí ni èmi tí orí Ìjẹ̀ṣà wèrè kan ní gbogbo yín tí Ìyábọ̀ Òjó orí pọ́ dẹ̀ ní òpònú ni yín wo ní fámìlì mi nílùú tèmi ti wá irú iṣẹ́ Ìyábọ̀ Òjó yẹn wọ́n máa sọ fún ẹ pé tíṣẹ́ bá dáhùn kó ṣẹ̀ṣẹ̀ mú owó wá tó bá lọ ṣaṣẹ́ sí Ìyábọ̀ wọn ò ní gba kọ́bọ̀ wọn nira wọn ò ní gba ebe orí àti ràkúnmí ikú gbóná gbogbo ọmọ Ìyábọ̀ Òjó bá ṣe ń kó kiri nìyẹn èmi ò fi ṣé kí n máa parọ́ fún yín ni mi ní wá fún ẹ tó bá ní Lizzy ń ṣépè mú bí tí mo ti ṣépè wá fún ẹ mi ní kọ́kọ́ wá fún ẹ mú máa lọ fídíò ẹ̀ sí mú bí tí mo ti kọ́kọ́ ṣépè fún ẹ Lizzy ń jà mú bí tí mo ti bẹ́ẹ̀ jà ṣé orí gbogbo àwọn bàbá Ìjẹ̀ṣà yẹn wọ́n ń run mí nínú láàrin èmi àti yín gbogbo àwọn bàbá Mohbad yẹn láàrin èmi àti yín ó ń run mí nínú ẹ try kẹ́ understand the point mi ó ń run mí nínú Ìyábọ̀ wá jáde ó ní kí Ìjẹ̀ṣà má dárúkọ ọmọ òun fọ́tò ọmọ Ìyábọ̀ fọ́tò ọmọ ẹ tí mo máa ń lò lọ́dọọdún kò gbàgbé ẹ̀ ó jáde nǹkan tó ń ṣẹlẹ̀ èròjà àmàlà tó lọ gbọ́ láti Tanzania ṣé o gbórúkọ ẹ̀ mọ́ o gbọ́ nǹkan kan mọ́ nípa ẹ̀ o ò lè gbọ́ mọ́ ìwọ fọkàn balẹ̀ Ìyábọ̀ sórí tẹ̀wọ̀n bá ń sàsí ẹ àsàsí yẹn náà máa target o máa wá rí pé ńgbà tọmọ ẹ lóyún gbogbo nǹkan tó fi kàn mí náà fi kàn mọ́ ẹ o ní èmi ni mo ṣe ìgbéyàwó fọ́kọ ṣé wọn sọ pé ọmọ ẹ ló ṣe ìgbéyàwó fọ́kọ
assassinate lágbára ẹ jẹ́ máa gbélé yìí lọ ẹ ń pè mí ní yelépè èmi ò ṣáà ṣe ìyá pààyàn bí Ìyábọ̀ èmi ò pààyàn bí Ìyábọ̀ àdàbí lèmi ń ṣe màá dẹ̀ tún sọ wípé tó bá jẹ́ pé mi mo kọ́kọ́ wá fún ẹ o free kéèyàn tó lè sọ fún ẹ pé tó jẹ́ pé mo kọ́kọ́ wá fún ẹ o free màá tún ní tó bá jẹ́ pé òtítọ́ ní Ìyábọ̀ Òjó ń sọ nípa mi o free o mọ̀ pé ẹni tó bá sọrú ẹ̀ fún ẹ kó bàtẹ́ sábíà ẹ máa gbọ́ ṣóò kan mo sì ṣe mi tẹ̀ tí ì ṣe ṣóò mo sì post fọ́tò àti fọ́tò ìyá ẹ̀ kékeré. For me, yeah, for the past 3 days now, about the RIP of a thing. Okay. Yeah, but for the sake of my mother, because her last statement was, tó o bá fẹ́ kí n ṣe pé abiyamọ fún ẹ, fi woman yẹn lọ́rùn sílẹ̀. So. Ìjẹ̀ṣà ṣogbọ́ àbò gbọ́ Ìjẹ̀ṣà ṣogbọ́ òun àtàwọn Ìyábọ̀ Òjó jọ wà ní o tó bá mímíkì ọkọ mi wọ́n á ṣépè fọ́tà wa rẹpẹtẹ tó bá mímíkì mi wọ́n á ṣépè fọ́tà bóyá wà yìí ó má mímíkì Florida ìdí tí mo ṣe máa lo fọ́tò òun àtọmọ ẹ̀ nìyẹn màmá ẹ̀ tó máa fojú sunkún ẹ̀ yẹn ó wà láyé kò pé gbógun ṣe tó lórí obìnrin má tún dá tiẹ̀ sí ìyá yẹn ò pé o Ìjẹ̀ṣà kò lè yí ẹ bàbá mi Ìjẹ̀ṣà ò mọ Yorùbá ò mọ nǹkan tó ń pè Yorùbá Ìjẹ̀ṣà ẹ̀gbọ́n mi àtàtà sórí bàbá Mohbad yẹn ló gọ̀ jù láyé sórí tí n bá ní kí n ẹ́ńtà bàbá Mohbad tí n bá ní kí n ṣe ṣòfò bàbá Mohbad ọjọ́ yẹn ló máa gbógun jẹ ẹ̀ṣẹ̀ méjì kan ni bàbá Mohbad ṣẹ̀ mí sórí gbogbo nǹkan nílé ayé yìí Dọ̀tun Dayton ti jáde fún Jẹ̀ṣà ẹ kí Jẹ̀ṣà máa wo Dayton ṣe bẹ́gbọ́n Dayton náà commit the same ẹ̀ṣẹ̀ tí Jẹ̀ṣà commit tẹ́gbọ́n tiẹ̀ náà lọ sẹ́wọ̀n gbére kí Jẹ̀ṣà máa wo Dayton ṣe bọ́n gbẹ́nu Jẹ̀ṣà falágbàfọ̀ kí Jẹ̀ṣà máa wo Dayton ebi Dayton gba kọ́ọ̀lù recently ṣe Dayton ò wá fún mi lè lọ fún ẹni tó bá wá fún mi ni mò ń lọ fún ogun tèmi gan jà ó ti ń bá tó bá wù Jẹ̀ṣà kó máa wò Ìyábọ̀ Òjó ní òkan wá tí Dayton bá yíwọ́ bí princess yìí sí mọ́mọ́ tí mo lè sọ ń pa princess but princess ò yíwọ́ mọ́ mi ò dẹ̀ lè ti torí pé mò ń gbèjà èèyàn kí n lọ ẹ̀rí kí n yíwọ́ mọ́yàwó Mohbad rí ṣe ever rí mi kí n yíwọ́ mọ́yàwó Mohbad rí gbogbo bí mo ṣe mọ̀ pé àwọn loopholes kan wà mi ní sọ̀rọ̀ lọ́bẹ̀ torí ìyàwó Mohbad ò lọ fún mi rí ìyàwó Mohbad ò dá sọ̀rọ̀ mi rí ìyàwó Mohbad ò bú mi rí ó yẹ kẹ́ tí mo bẹ́ẹ̀ mi ṣe máa operate Àṣàbí Olóríṣà yẹn ti lọ fún mi rí òṣùwọ̀n Àṣàbí Olóríṣà ò tí ì kún ẹ ń pariwo pé ẹ nífẹ̀ẹ́ bàbá Ìjẹ̀ṣà ṣé bẹ́ẹ̀ ráwọn olórí burúkú tó ń bá Ìyábọ̀ Òjó polówó fíìmù ẹ ṣe lọ fún wọn wọ́n wà untouchable